Breaking news, kàyéfì ọ̀rọ̀ kan ni mo mú wá fún yín lónìí. Today, we'll give you report here. Today, March 22, around 11 o'clock a.m. We'll give report here from Ibadan, Ayana Agbon, Iyana Church, Ibadan, Oyo State, Nigeria. So ìṣẹ̀lẹ̀ náà ni wípé níwájú ilé baálẹ̀, wọ́n gbálẹ̀ níwájú ilé baálẹ̀ láàárọ̀. So Haúsá kan ní wọ́n gbálẹ̀ sùn lára. So ìgbà tí Haúsá yẹn ni wọ́n gbálẹ̀ sùn lára, ó ṣáà fa odi ọ̀rọ̀, baálẹ̀ jáde. The next thing Haúsá yẹn ṣe, ó fi ògùn gbá baálẹ̀. So bó ṣe fògùn gbá baálẹ̀ làwọn ọ̀dọ́ náà ti bẹ̀rẹ̀ sí ní bínú, láti bẹ̀rẹ̀ ìjà. So àwọn operation boss àti wà lára láti mi mọ mission wọn bọ̀. Gbogbo àwọn Haúsá tó wà láyìíká yìí, gbogbo wọn pátá ni wọ́n ti sá lọ, wọ́n ti ṣeré. So Koiki Media bring you up closer to your doorstep. Thank you for joining us. So ẹgbẹ́ kejì náà ni wọ́n ti block ẹ̀ náà. Ṣẹ̀yìn Àmọ̀tẹ́kùn ló block ojú ọ̀nà táwọn kan lọ́kadà. So inú ibẹ̀ yẹn ni inú àdúgbò yìí nìjà yẹn ti ṣẹlẹ̀. Wọ́n náà pè ní Àgbọ̀n ní Iyana Church, Oyo State, Ìbàdàn. Ó ní kíní. Wọ́n ní wọ́n tún wo àwọn nǹkan táwọn àfáà máa ń wọ̀, wọ́n bo ojú, wọ́n bora dé sálẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, ìyẹn máa bá wa ká lọ. So a ní rí mọ̀ jù báyìí lọ fún view tá a máa fún yín. Ẹnìkan ló wá páàkì machine sí orí fídì bí táwọn boys ti ń play ball. Ẹ̀sùn mọ́ bíi a ti wà ní ìlú jù bí a ṣe ń sọ lẹ́ẹ̀kan. A dẹ̀ ń ṣe ìwádìí lórí kíni kan tí ó ń ṣẹlẹ̀ nílùú jù. Ẹ kàn gbọ́ ẹni tí ó ń bá wa tàn mọ́lẹ̀ díẹ̀ sí àwọn nǹkan yìí. Kí gbogbo ẹ̀yin aláṣẹ, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ìkàn nílùú Ògbómọ̀ṣọ́, kẹ́ ẹ tètè bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yẹn. Bàbá, bó ni ìrìn àjò ń ṣe jẹ́ lánàá? Ẹ kàn jẹ́ káwọn èèyàn gbọ́ briefly. Ìnáwó kan ni wọ́n ń ṣe nínú fídì ní ìrọ̀lẹ́ lánàá yẹn. So wọ́n dẹ̀ ń play ball náà ní fídì kan náà. Ní fídì táwọn wò lọ́ọ̀kan yìí. Ní fídì yẹn. So wọ́n wá ní pé nìkan gun machine, lady machine wa ó lọ fi block àwọn tó ń play ball lójúlé. So ibẹ̀ làwọn boys fi ní pé kí wọ́n yí machine yẹn kúrò ńbẹ̀. So machine yẹn tán ní kán yí kúrò ńbẹ̀ ló di wàhálà. Lánàá ọmọ ìlú yẹn tán pa. So ìbọn jáde láti nẹ́ẹ̀sì ẹ̀yìn. So ló mú káwọn boys náà wá bínú pé irú kí ló bá fẹ́ lẹ́sẹ̀ bí settlement ni wọ́n bá wá. So làwọn náà fi padà sápá ẹni. So ló mú wàhálà yẹn ṣẹlẹ̀. Ṣé kò ń ṣe pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀? Nǹkan kan ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Anything ṣẹlẹ̀. Kí ló fà á tí gbogbo ìlú fi dá báyìí? Ìgbà tó di pé wọ́n kó mọ́tò wá táwọn sójà pọ̀ náà ló jẹ́ káwọn èèyàn yá kúrò náà lù pé káwọn sálà fún ẹ̀mí ara wọn. Kí wọ́n mọ̀mọ́ tó yìnbọn fún àwọn èèyàn. So àwọn náà dẹ̀ sọ pé àwọn ò bá já wa mọ́. Ìbọn tí wọ́n gbà lọ́wọ́ ẹnìyẹn làwọn fẹ́ gbà padà. Ok, wọ́n gbàbọn lọ́wọ́ sójà yẹn. Ìbọn yẹn ló jẹ́ kí ìgbà tó di pé sáà ń rìlíìsì ìbọn yẹn. So ìbọn yẹn náà padà rí gbà lọ rẹ̀ ló jẹ́ káwọn náà lè rí iṣẹ́ léṣe. Ṣé ẹnìkan ló wá láàrin wọn ni tó fi wá di pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Àwọn méjì náà wà. Àwọn méjì wọn wá, kò ń ṣe pé wọ́n pọ̀ wá. Wọ́n pọ̀ wá nígbà yẹn. So ẹnìyẹn ló wá yìnbọn mọ́ aráàlú. Ẹnìyẹn ló yìnbọn mọ́ aráàlú. Àwọn aráàlú wà wájú ilé baálẹ̀ ń bẹ̀rẹ̀ rè sí. Ní ẹni tó ń yìnbọn mọ́ yẹn. Ẹni tó ń yìnbọn mọ́ yẹn òkú rẹ̀ wà ní baálẹ̀, ó wà wájú ilé baálẹ̀. Ṣé baálẹ̀ náà wà nílé ni? Àti ẹ lè sọ orí gbogbo bẹ́ẹ̀ ti. Kàyéfì ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Iyana Church. Níbẹ̀ láti gbọ́ wípé ọmọ aláwùsá kan, Fúlàní Haúsá kan, ó fi òògùn ó fi gbá baálẹ̀ kan ní Iyana Church nílùú Ìbàdàn. Ẹsẹ̀ ayé kan ọ̀run kan ni baálẹ̀ yìí wà báyìí o. Bóyá yóò kú, bóyá kò ní kú, ọba aláwùrábí nìkan ló mọ̀. Ẹ máa bá mi ká lọ. Ìròyìn yìí á sọ fún yín bọ́bẹ̀ ṣe pá bó ṣe kún, bó ṣe di wípé ọmọ Fúlàní Haúsá yìí bó ṣe fi òògùn gbá baálẹ̀ yìí, báwo ló ṣe ṣẹlẹ̀. Ìròyìn la ní ká mú wá sí etí ìgbọ́yín. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ tẹ́tí léko. Nínú fídíò yìí ẹ gbọ́ àwọn àṣírí kan lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ẹ farabalẹ̀ ẹ tẹ́tí léko. Kí n tó máa tẹ̀síwájú, ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè, tẹ́ bá fẹ́ máa jàǹfààní ètò wa yìí, ẹ bá mi subscribe sórí channel yìí kẹ́ lè máa gbọ́ wa lóòrèkóòrè. Ṣé ẹ ti rí bó ṣe ń lọ nílùú Ìbàdàn níbi tí ọmọ Fúlàní Haúsá kan
tó ti fi oògùn tó fi gbá baálẹ̀ kan ní ìyànà church nílùú Ìbàdàn. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá, mo fẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ ká wà vigilant, ẹ má jẹ́ ká sàsùnpìyè nítorí pé ó ń déwájú ó ń dẹjọ́. Mo bẹ̀ yín torí Ọlọ́run ọba, ẹ jẹ́ ká kún fàdúà lórí ọ̀rọ̀ àwọn Fúlàní Haúsá yìí bí wọ́n ṣe ń ṣe bí ọba láwùjọ àwọn ọmọ Yorùbá. Ìyẹn báyẹn àwògedengbe. Ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ Sunday Igboho. Igboho òòṣà owó baba dami, akíkanjú ọkùnrin lójú ogun, ó kú iṣẹ́ takuntakun, ó kú ìfọmọ ènìyàn ṣe. Gbogbo ìròyìn tá à ń gbọ́ ni táwọn èèyàn sọ ni wípé Sunday Igboho ọmọ Adéyẹmọ ó lóun ò ṣe Yorùbá nation mọ́. Ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ ń gbéròyìn káàkiri, gbogbo yín la kí. Ṣùgbọ́n ìta afẹ́kẹ́ mọ̀ ní wípé Sunday Igboho ọmọ Adéyẹmọ kì í ṣojo o, akíkanjú ni. Ṣùgbọ́n ibi tá a bá ètò dé báyìí ni wípé bàbá wa Bánjí Akíntóyè ló di gbogbo strategy ètò mú, nítorí wípé bàbá yìí ti jẹ́ kó yé wa wípé Sunday Igboho òòṣà owó baba dami ò pè fún ogun o, peace ni olóyè Sunday Igboho ń pè fún. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa Bánjí Akíntóyè ló ṣe gbé ètò sílẹ̀ wípé ká bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ petition tó jẹ́ pé wípé mo mọ̀ pé lágbára Ọlọ́run a máa hit target 5 million people tá à ń wá lórí ọ̀rọ̀ petition wa soon as possible. Ṣùgbọ́n Sunday Igboho ìṣojo, no retreat no surrender. Igboho òòṣà òun gan sọ wípé no going back lọ̀rọ̀ yìí, ṣùgbọ́n kìí ṣọ̀rọ̀ togun, kìí ṣọ̀rọ̀ tọ̀tẹ̀. Bàbá wa Bánjí Akíntóyè àti ní ìlànà àti ní strategy tí gbogbo wa ń work on, tó jẹ́ pé àṣẹ tí bàbá ẹ̀ bá ti pa òun ni gbogbo wa ń tẹ̀lé. Ìwọ tó bá wá ní kò tẹ́ ọ lọ́rùn, bọ́ síta kò ṣe tó bá wù ẹ́, nítorí wípé a ní olórí, tí olórí wọn bá dẹ̀ ti sọ òun la máa tẹ̀lé. Sunday Igboho lọ strategize gbogbo plan ni, bàbá Akíntóyè lọ strategize gbogbo plan yẹn dẹ̀ ti wà, wọ́n ti lay ẹ̀ down, òun ni gbogbo wa ń tẹ̀lé. Sunday Igboho wà ní ayọ̀ àti àlàáfíà nílùú Benin tó wà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣakíkanjú, gbogbo ẹ̀yin lọ́yà pátápátá, àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìlànà ọmọ Oòduà látòrí bàbá wa Bánjí Akíntóyè, gbogbo yín pátápátá la kí. Ẹ kú ìfọ̀n ọmọ ènìyàn ṣe, ẹ kú akíkanjú, ẹ ṣé o, àdúpẹ́. Ọpẹ́ wa inú ọpẹ́ wa ò ní kọ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Sunday Igboho ò fi Yorùbá nation sílẹ̀ o. Mo fẹ́ kí gbogbo yín mọ̀ dájú wípé àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá, nítorí wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣọ̀rọ̀ pákáleke, kì í ṣọ̀rọ̀ ọjà, kì í ṣọ̀rọ̀ ogun, ọ̀rọ̀ tá máa fi ọgbọ́n, tá máa fi ìwé tò ní. Nítorí pé ìtorí ẹ̀ náà la ṣe rí bàbá wa Professor Bánjí Akíntóyè tó jẹ́ wípé àwọn lọ́mọ ìlànà tá a máa tẹ̀, àwọn lọ́mọ ọ̀nà tá a máa gbé gbà, ọ̀nà náà la ti ń tọ̀ báyìí, tó jẹ́ wípé sùúrù ni, kò dẹ̀ sí in tí sùúrù ò lè ṣe. Wọ́n ní sùúrù ó máa ń ṣe òkúta jiná. Tá a bá ní sùúrù pẹ̀lú gbogbo strategy tó wà nílẹ̀ yìí, a máa gba Yorùbá nation láì ní sí ogun, láì ní sí ọ̀tẹ̀. Igboho òòṣà no retreat no surrender, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, tá a dẹ̀ mọ̀ wípé àwa ọmọ Yorùbá pátápátá ní tilé toko a wà lẹ́yìn olóyè Sunday Igboho digbí, tá a dẹ̀ mọ̀ wípé nǹkan kan lágbára Ọlọ́run kò ní fi ṣi Sunday Igboho ṣe. Ayọ̀ àtàláfíà ni mo fẹ́ kẹ́ mọ̀ wípé olóyè Sunday Igboho wà ní ìlú Kútọ̀nù. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.